Egungun àtàtọ́kùn ẹ̀ ń rìn ní bèbè ẹ̀wọ̀n, olè ni wọ́n ń fi ẹ̀kú wọn jà lágége. Iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Agége nípínlẹ̀ Èkó ní àwọn Egungun àtàwọn atọ́kùn wọn kan wà báyìí. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ará ọ̀run kìnkìn ọ̀hún ni pé wọ́n ń lo ẹ̀kú láti fi ja àwọn èèyàn Agége àti agbègbè rẹ̀ lólè dúkìá wọn lọ́nà tí kò bá òfin mu. Aláròyé gbọ́ pé àìpẹ́ yìí lọ́wọ́ ọlọ́pàá tẹ àwọn eégún ọ̀hún tí wọ́n ń lọ káàkiri àárín ìlú náà pẹ̀lú ẹ̀kú lórí tí wọ́n sì ń ja àwọn aráàlú lólè dúkìá wọn. Aláròyé gbọ́ pé ìgbájú ìgbámú irú èyí tí kẹ́ríkẹ́rí ń bàròde ní àwọn atọ́kùn tí wọ́n ń tẹ̀lé eégún ọ̀hún fi ń ṣe tàwọn aráàlú tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lórí ìwà rádaràda tí wọ́n ń hù náà. Àwọn aráàlú kan tí ìwà tí wọ́n ń hù kò tẹ́ lọ́rùn ni wọ́n lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí. Ọ̀gá ọlọ́pàá wá kìlọ̀ fáwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ní lọ́kàn láti lo ọgbọ́n burúkú láti ja àwọn èèyàn lólè pé kí wọ́n jáwọ́ nínú ìwà pálapàla bẹ́ẹ̀. Bákan náà ló ṣèlérí pé àwọn máa tó fojú àwọn Egungun ọ̀hún pẹ̀lú àwọn atọ́kùn wọn ba ilé ẹjọ́ kí wọ́n lè lọ sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.